kébé lọ́wọ́ ẹgbẹ́ ọmọ sí mi wá. Dr. Dahoud Muhammad Al-Hawwal ọ̀kan náà àwọn ọmọ ẹni ilé àfáà sẹ́yìn ilé àfáà ají sẹ́yìn ní Ajíkòbí ilé Ajíkòbí tí gbogbo àwọn ẹbí wọn fámìlì wọn gbogbo ìgbà ni wọ́n máa wá kí Dr. Dahoud Muhammad Al-Hawwal náà ní máa facilitate láti UK wọ́n jẹ́ òǹkọ̀wé journalist ni wọ́n níròyìn náà ni wọ́n tí wọ́n sì gbajúgbajà ní ìlú ọba United Kingdom. Gbogbo activities wa tá a ṣe ní Palace níbí lórí péjì wọn lórí newspaper wọn ní UK gbogbo ẹ̀ ní wọ́n gbé kódà tí imam Tobani of the chief imam gbogbo ẹ̀ ní newspaper wọn gbé ní UK bá a ṣe ń tọ́ bá ń torí wọn máa wà lórí life wa gba picture tí wọ́n nídìí wọ́n mọ̀ fi sórí rẹ̀ pẹ̀lú gbogbo tẹ́sí sí fada wọ́n wá wáyé láti UK gẹ́gẹ́ bí àdéhùn tí ẹ̀yin àgbàlagbà bá wọn ṣe àti táwọn náà bá lè ṣe pé gbogbo àdúrà tẹ́sí báwọn bí bá ti ń gbà báwọn bá ti ń wá àwọn ọmọ wa rí ní visa lọ́dọ̀ yín. Dr. Muhammad Dahoud wọ́n wà níwájú láàárọ̀ yìí wọ́n wá farahàn pé àwọn wà ní Nàìjíríà àwọn sì gbọ́dọ̀ déwájú gẹ́gẹ́ bí ọmọ tí ó bí àgbà tọrọ àlùbáríkà fún àlùbáríkà sí dára rẹ̀ ó sì fẹ́ kọ́ mọ́ ẹ lọ bẹ́ẹ̀ gbére náà làwọn wá fún láàárọ̀ yìí pẹ̀lú gbogbo àwọn ìwọ̀n àfa ńlá ni wọ́n àfa ńlá ni Dr. Muhammad Dahoud àfa ńlá ni wọ́n náà àwọn tó tẹ̀lé wọn wá ní àwọn ilé wa nílé Àgbàjì nílé Ìṣẹ́yìn ní Ajíkòbí bàbá Mudiru Haruna Rashid àti gbogbo àwọn afáwà Sheikh Fásáàsì ọlọ́gbogbo ìlàsí Sheikh Dahoud Muhammad Al-Hawwal wọ́n ní iṣẹ́ tí àfá gbà tí wọ́n gbé dání tẹ̀gbẹ̀ Al-Qur'an Karim ni wọ́n gbé wá sí ìlú yìí ni wọ́n fi mọ gbogbo nǹkan tó bá nímọ̀ lẹ́yìn lónìí látara ìmọ̀ ṣe àlẹ́ nìyí gbogbo tí wọ́n ní káwọn ọmọ propagate káwọn ọmọ tà káàkiri ẹ̀sì ṣàdúrà fáwọn àdúrà náà gbà àwọn náà ti wá tú Kùránì sí èdè Yorùbá àti English àwọn náà tú láti ogún ọdún ó lé méjì làwọn ti ń tú wọ̀ èyí sì jẹ́ ẹni àkọ́kọ́ lágbàáyé láti ogún ọdún ó lé méjì làwọn ti ń tú bọ̀ wá àwọn kan ti ṣe rẹ̀ kọjá láwọn náà sí irúṣẹ́ báyìí tí wọ́n tú Kùránì báyìí náà lẹ́yìn pẹ́pẹ́ náà lẹ́yìn àwọn tó lè tú ọwọ́ aṣẹ́ Adam ọwọ́ aṣẹ́ Kamaldeen àgbàlagbà wọ́n ṣe káwọn yìí ń ṣe náà làwọn bàbá yìí náà ní ọdún Dahoud náà mọ́lé lórí pé tí àwọn àgbàlagbà ṣe tẹ́ gbé wà àwọn òfẹ́ kọ́ parí àwọn náà tú Kùránì náà làwọn gbé wá ní ìṣẹ́jú kan lórí àlejò pọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí àwọn bàbá wa ọlọ́lá wa bàbá wa ẹni pàtàkì ẹni tí Ọlọ́run ọba ti pọ́nlé ẹni Ọlọ́run kí Ọlọ́run ọba kó jẹ́ ká rí àwọn bàbá wa pẹ́ kó tó ṣe àgbègbè àlàáfíà fún yín sá. Ìlú
Ìlọrin láti bàtẹ́ dídí ọba láti 1995 ní ìlọsíwájú ti bá ìlú Ìlọrin. Kódà ọ̀tá gan mọ̀ pé ìlọsíwájú bá ìlú Ìlọrin. Ọlọ́mọ tó ìlú Ìlọrin ọlọ́run tó pẹ́ bọ́ sí. Gẹ́gẹ́ bí iṣẹ́ Ọlọ́run tí àwọn bàbá wa tí wọ́n ṣe àjogún lọ́dọ̀ wọn, mo ṣe wà ní London náà bó ti jẹ́ pé àsìkò sí à ń sábà ráyè, ṣùgbọ́n mo fi àyè tọ́lọ́run sí ẹ̀gbẹ́ kan pé mi ò ní fi ìkàtà àjogún lè wálẹ̀. Òun ló jẹ́ kí n ṣiṣẹ́ lórí Al-Qur'ani èyí tí mo gbé dání ìsà, tí mo ṣiṣẹ́ lórí ẹ̀ fún 22 years. Ọwọ́ sì ni mo fi kọ́. Ìdí tí mo ṣe ṣiṣẹ́ yìí ni pé kò tí sí Al-Qur'ani kankan lágbàáyé tí ó ní èdè méjì. Eléyìí ó ní Yorùbá, ó dẹ̀ tún ní èdè Gẹ̀ẹ́sì, ó tún wá ní transliteration, ó tún wá ní Arabic, ó jẹ́ 4-in-1. Nínú àlùbáríkà yìí mo ṣe gbé wá pé Peter wa yìí àyà àlùbáríkà ni, ẹ̀yin náà ọmọ àlùbáríkà ni bàbá àlùbáríkà, ẹ lè bá wa bless it. Àwọn pẹ́ẹ̀nì tí mo lò nísà tí mo fi ṣiṣẹ́ yìí, tí n bá ti lo pẹ́ẹ̀nì ẹyọ kan tó bá tán ìmọ̀ tó mú ìmí, mo sì ń kíkọ ẹ̀, mo ń kíkọ ẹ̀. Pẹ́ẹ̀nì tí mo fi kọ Kùránì yìí ó lé ní 150 tí mo ń kíkọ ẹ̀ pamọ́ kí Ọlọ́run ọlá àlùbáríkà yín, kí Ọlọ́run bá kó fi àlùbáríkà sí. Mo fẹ́ kí bí ẹjọ́ kí ẹ bá gbé fún ọtọ́ bá tí wọ́n bá àlùbáríkà sí padà. ẹ̀yin náà lè gbé lọ. Àwọn tí a ti tẹ̀ tí a ti design eléyìí, edition kan wá wà tí mo design fún àwọn ọmọ kéékèèké nítorí pé kí àwọn ọmọdé náà kí wọ́n lè jàǹfààní iṣẹ́ yìí. Mo wá compile 13 chapters, short chapters, so that ó ní ìtumọ̀, ó ní Arabic, ó ní English fún àwọn ọmọdé lára iṣẹ́ tí mo ṣe lórí iṣẹ́ yìí. Gẹ́gẹ́ bí ta one plan, a fẹ́ print bí 5 million. Àhà lọ́fẹ̀ẹ́ lágbára Ọlọ́run pàmò lágbára ìṣàlàyé. Tó orin yìí mo fẹ́ fi kí yín fún iṣẹ́ takuntakun tí a ti ṣe sí ìlú Ìlọrin. Lẹ́yìn orin yìí ẹ ṣàdúrà fún wa. Mo fà á látún fà ọ́ lọ. Mo fà á látún fà ọ́ lọ. Àlàáfíà fún ọba àwa Ìlọrin, ẹ̀mí gígùn fún ọba àwa Ìlọrin, ẹ̀mí gígùn fún ọba àwa Ìlọrin. Ibrahim ọmọ Sùlù Gàmbàrí, ọba Ìlọrin, ọba Ìlọrin, Ìlọrin. Ọba Ìlọrin, ọba Ìlọrin, Ìlọrin. Àwa ẹbí ìlú Ìṣẹ̀yìn ló ń kí. Àwa ọmọ ọ̀rẹ́ Àlìmí Ìlọrin. Àwa ọmọ ọ̀rẹ́ Àlìmí Ìlọrin. Ìlú Ìlọrin kò ní bàjẹ́ láéláé. Ìlú Ìlọrin kò ní bàjẹ́ láéláé. Lọ́lá Olúwa, lọ́lá ọba wa Ìlọrin. Lọ́lá Olúwa, lọ́lá ọba wa Ìlọrin. Àlàáfíà fún ọba àwa Ìlọrin, ẹ̀mí gígùn fún ọba àwa Ìlọrin. Ẹ̀mí gígùn fún ọba àwa
ọmọ jàǹtà ọ̀rẹ́ bàbá wa mọ́ ló jẹ́ ìlú Ìṣẹ̀yìn kó tó dárí sí Ìlọrin. ìlú Ìṣẹ̀yìn kó tó darí sí Ìlọrin. Ẹ̀mí gígùn fún ọba àwa Ìlọrin. Ẹni Olúwa ọba àwa Ìlọrin. Ẹni Olúwa ọba àwa Ìlọrin. Sàlámù sàlámù fún ọba Ìlọrin. Sàlámù sàlámù fún ọba Ìlọrin. Sàlámù sàlámù fún ọba Ìlọrin. Sàlámù sàlámù fún ọmọ Àìṣà. Sàlámù sàlámù fún ọba Ìlọrin. Sàlámù sàlámù fún ọba Ìlọrin. Fatiha. Sàlámù fún àwa Ìlọrin. Ẹ̀mí gígùn fún ọba Àwa Ìlọrin. Fatiha. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ọlọ́kùn bí láti kalẹ̀ ọ̀kan náà àwọn ọ̀ṣọ́ yìí Dr. Dahoud Muhammad Awwal ilé àfa àjí Ìṣẹ̀yìn ní Ajíkòbí lọ́wọ́ kí ló sì rọ gbogbo àwọn orin ló fi kí ọlọ́kùn bí láti aṣọ nípa Al-Qur'an táwọn náà tú sí Yorùbá àti èbó Arabic translation gbogbo wọ́n á fi hàn pé iṣẹ́ àfáàgbà yóò máa lọ bẹ́ẹ̀ láéláéláéláé gbogbo lásìkò ní lọ́la àríkà sọ̀rọ̀ tó wà níbi Allahumma salli ala Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Àmín. wọ́n lọ pé wa lọ́dọ̀ Ọlọ́run ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah 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 rabbil alamin. wọ́n ní gbogbo ayé yányá ni wọ́n ti mọ̀ lọ́rin nínú ẹ̀sìn nínú mọ̀ ẹ̀sìn. wọ́n láwọn òwò lọ́wọ́ gbèsè náà lárugẹ bí àwọn irú àwọn Dr. Dahoud Muhammad Awwal irú àwọn inú àwọn tó gbé ẹ̀sìn ló sì gbé lọ́rin lárugẹ náà ni Dr. Muhammad Dahoud wà. wọ́n ní irú ẹ̀ tó lọ fún ní mọ̀nà tó fún yín lóye tẹ́sí ní ẹsẹ̀ àti lè ṣe wàhálà nítorí ẹ̀sìn Ọlọ́run. àwọn fi ọ̀rọ̀ gbogbo ìlú Ìlọrin àti gbogbo ọ̀rọ̀ Ìlọrin lọ́nà lọ́wọ́ pé tẹ́ wà tẹ́ fẹsẹ̀ lé níwájú Ọlọ́run bá àwọn ìsọ rẹ̀ sọ gbogbo yín. ọmọ àti kí ìmọ̀ ẹ̀yàn jọba káwọn ọmọ yín ló jogún rẹ̀ lára yín. wọ́n ní Dr. Muhammad Awwal àwọn tí ń gbúrò rẹ̀ púpọ̀ púpọ̀. wọ́n lọ́nà tínú yọ ọmọ dùn làwọn fi ń gbúrò rẹ̀ pé àsáwà náà ní tiwa wọ́n lásáwà náà lọ́lọ́pọ̀lọ́ pípé nínú wa tó tún wá wà níbi tó àwọn ọlọ́pọ̀lọ́ pípé wà nítorí wọ́n ẹ̀xẹ́lì mẹ́ nítorí wọ́n rí nǹkan sí mẹ́ nítorí nǹkan kọ nínú UK àwọn ọlọ́pọ̀lọ́ pọ̀ mẹ́. wọ́n nítorí pé àwọn táwọn sọ yìí àwọn ìbò àwọn ọmọ ìbò àwọn àgbègbè wọn ò wéṣì ọpọlọ wọn wọn bá ti pọ́nú méje gbogbo ọpọlọ làákàyè ti pé ó ti pé gbogbo tẹ̀ ń fẹ́ kọ́dà iṣẹ́ tí ó sì yóò ti mọ̀ wọ́n mọ̀ tírẹ̀nì rẹ̀ pé ń tọ́ fẹ́ ṣe ni náà ni wọ́n bí ìdíyẹ̀ lé lórí. Dr. Awwal wà wà lóru bẹ̀rù ó tún wá rí bàbá yìí ṣe wọ́n lè adúgbò lọ́dọ̀ Ọlọ́run wọ́n lọ́mọ rí ṣe dáadáa.
Dr. Muhammad làwọn ọlọ́run bù àṣírí rẹ̀. wọ́n ló gbé ìmọ̀ lọ sí ẹ̀yìn odi ó tún wá mú darí wálé pé òun ṣe lọ́hùn mo sì mọ̀ nílé pé ìmọ̀ sì ń bẹ wá wálé. wọ́n lọ adúgbò lọ́dọ̀ ọlọ́run tó fún ọ nímọ̀ náà mọ̀. wọ́n lọ tún wá fún ọ ní alí táwọn pè ní alí ó fún ọ níwà ìwà ní ẹni alí. wọ́n ní bẹ́ẹ̀ bá níwà tọ́lọ̀ bá fún un tó bá lò kalẹ̀ wọ́n máa pè ní dáàtìjọ́. àwọn tí wọ́n pè ní dáàtìjọ́ ní àgbárí tó sì lọ́pọlọ tó pé. wọ́n ní Dr. Dahoud ẹ̀yin tẹ́ ń propagate Islam tẹ́ ń sọ nípa àfa Alimi wọ́n jẹ́ mọ̀dárájà ọ̀làtọ́lọ́ fáfá Alimi tẹ́ ń kọjúra báyìí ẹ̀yin náà lásojú àfa Alimi yín gan lọ́mọ àfa Alimi. ọ̀rẹ́ yìí náà lè jẹ́ táfa Alimi ò náà gbé wá ẹ̀jọ́ parẹ́ ẹ̀yin náà lásojú àfa Alimi. wọ́n ní ẹ̀ní sáláì máa ma lékún níbi ìmọ̀ yóò máa ga sí ní pẹ̀lú ògbó ọlọ́run. wọ́n ní torí pé ní Ìṣẹ́yìn kò sí tàbí ṣùgbọ́n ń bẹ ọlọ́run ti lè wá pé pẹ̀lú spagulu ọ̀pá pọ̀ ni. wọ́n nígbà táwọn lọ sí Ìṣẹ́yìn láyé ọba Abdulganiyu Ajínẹsẹ̀ ológun ebi ọba Abdulganiyu Ajínẹsẹ̀ ológun ebi asẹ́yìn tàná wọ́n ní kọ́lọ́ kọ́ba kí ọba Abdulganiyu Ajínẹsẹ̀ ológun ebi wọ́n ní kẹ́ dákun èèyàn dáadáa ni ẹ bá wọn kí lóyún aláwọ̀ kọ́lọ́ kó tó kẹ́ ọ̀rọ̀ ní yàrá bí. lára mọ́ ẹ̀rọ yìí lọ́wọ́ aláwọ̀ sọ́dọ̀ lámìyẹ́lú alámìyẹ́lú alámìyẹ́lú láwọ̀. nígbà táwọn lọ Ìṣẹ́yìn wọ́n ló torí àwọn ọlọ́ọ̀lẹ́ kọ́lé rẹpẹtẹ pé ọba àlọ́rí ń bọ̀ wọ́n wá kọ́ kalẹ̀ pé táwọn gbọ́ba àlọ́rí láàyè ní wọ́n dé sí tuntun àwọn náà wọ́n já ní wọlé dálé ogun bẹ́ẹ̀ wọ́n náà wá dé Ìṣẹ́yìn wọ́n náà wá ń sọ pé Ìṣẹ́yìn ti popular ti bẹ́ẹ̀ wọ́n á kí ni connection lọ́rin àti Ìṣẹ́yìn wọ́n ní Aṣẹ́yìn tàná wá sọ ìtẹ́wọ̀n mọ́ ọ̀sọ̀ fáwọn. wọ́n ní nígbà táwọn sọ̀rọ̀ pẹ̀lú Aṣẹ́yìn táwọn dé àárín kan àwọn sọ àjọṣepọ̀ tó wà láàrin àfa àgbàṣẹ́ Alimi pẹ̀lú Ìṣẹ́yìn àwọn sì wá sọ fún pé kódà àwọn Ìṣẹ́yìn tó wà nílọrin Ajíkòbí ni wọ́n wà wọ́n ní bẹ́ẹ̀ ni Aṣẹ́yìn wọn ni àlẹ́ Ajíkòbí ó wà bí wọ́n wà dìsín fámìlì wọn wà dìsín ojú kan náà wọ́n sì wà kódà wọ́n lórí wọ́n láwọn wá ní kí wọ́n bá gbé lórí àwọn Ajíkòbí wá nísẹ̀yìn nísìn wọ́n sì wà Balógun Ajíkòbí ìjẹta Yusuf Isa Balógun Ajíkòbí ìjẹta lọ́tẹ̀lé wọn lọ́ngbà náà wọ́n wá ní kó pè wọ́n wá wọ́n sì ń wọlé gbàrà títí ojú kan náà ni gbogbo wọn ní ìlà ní ọ̀nà ìgbọ̀n ẹ̀yọ wọlé bákan náà ni ìṣe wọn álì wọn bákan náà ni tó àwa wá sọ pé àwọn ilé Ìṣẹ́yìn àwọn ilé Ajíkòbí nílẹ̀ yìí láti sin lọ ẹ̀yẹn máa wálé káwọn náà sì máa wálé padà àtijọ́ náà ni wọ́n ti so pọ̀ náà lọ́fà gbogbo ẹ̀ bá ń ṣe nǹkan lé àwọn ará Ìṣẹ́yìn wọ́n dùn á báyìí náà bá ń ṣe lọ́hùn ẹ lọ kẹ́ ẹ lè mọ àjọṣepọ̀ tí ń bẹ láàrin àfa àgbà tipẹ́tipẹ́ ni gbogbo ìtàn àti orin tẹ́ ẹ̀kọ́ yìí bó ṣe rí náà nù. wọ́n ní àfa Usman wọ́n tẹ̀lé àfa Alimi wá wọlé yìí àtàwọn yòókù wọn. wọ́n ní wọ́n sì wá jòkó wọn lọ́mọ lọ́jọ́ ọmọdé àfa àgbà wọn lọ́mọ. wọ́n ní bí wọ́n ṣe ń ṣe tàfa àgbà bẹ́ẹ̀ ni wọ́n tún ń ṣe tara wọn lọ́hùn-ún wọn ò jùlélẹ̀
gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà ọmọ tó sọ lẹ́nu ọ̀sọ̀ àpòyọ̀ àwọn ọ̀sọ̀ àpòyà kankan wọ́n tún lé sí wọ́n sì tún bí ìṣe náà ni. wọ́n lọ àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ní àáfàá ń wòye máa fi ààyè àpẹẹrẹ ìwúlò kalẹ̀ sílẹ̀ fún gbogbo àwa báyìí. wọ́n láwa báyìí náà làáfàá gbà ń wòye máa fi àpẹẹrẹ ìwúlò ìmọ̀ ìjàlùbáríkà àwọn títí láéláé ń wòye máa fi kalẹ̀ náà lọ́ra gbogbo àyè. wọ́n látijọ́ náà ní sẹ́yìn pẹ̀lú Ìlọrin láti ń wára wa bẹ́ẹ̀ náà ṣe ń wára kí ẹ̀ ń jẹ́ ìran pé ẹ fẹ́ rí wa àwa náà ń gbòǹgbẹ pé àwa náà fẹ́ rí yín. wọ́n ní bá a ṣe fẹ́ràn ọba Abdul Gani nílùú Àṣẹ̀yìn tó kú wọ́n ní kò kéré Àṣẹ̀yìn tàná ní yàrá ọ́fíì àgọ́dídí ńlá kan ní wọ́n tó wá dé kò nídìí wọ́n kọlu lé wá bá bàbá àwọn dídé mọ́ wọ́n lọ nu yàrá wọn wọ́n ti sílẹ̀ fún wọn wọ́n lè lọ́sẹ̀ méjì wọ́n wà nínú táwọn náà máa ṣe dáwọ́lá àwọn ní káyọ̀sí náà gẹ́gẹ́ lè mọ̀ pé inú ilé ilẹ̀ wà. wọ́n láwọn ti pè yín bẹ́ẹ̀ sí máa wà lé àfáàjì ẹ̀yìn sẹ́yìn táwọn ní kẹ́ ẹ máa wá gbogbo ìgbà làwọn pè yín kẹ́ ẹ máa wá ẹ̀ sì máa wá. wọ́n ní àlùbáríkà ó sì máa sọ̀ sí ńlá wọ́n ní pẹ̀lú ògbó Ọlọ́run. wọ́n láwọn àníyàn ti gbà wípé èèyàn wà nìsẹ́yìn ẹ̀yìn náà ti wá gbà pé èèyàn yín làfà gbà. wọ́n náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Dr. Daoud Dr. Daoud wọ́n ní ìlọsíwájú Ọlọ́run jogún rẹ̀ fún yín. kò tẹ̀ sí dáwọ́lé iná Ọlọ́run di ojú sí rere yóò yọrí sí rere yóò wá fi sínú òṣùwọ̀n rere fún yín. Dr. Daoud wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń wálé yìí máa wálé máa kà sí wa wá sí wálé báyìí. wọ́n lọ́wọ́ rí pé wá ti wọ ọ́nà ọgbà àfáàgbà yìí wẹ́dà ti change kò sì gbé tàwọn ẹni Ọlọ́run wọ ọ́nà ọgbà àwọn ẹni Ọlọ́run. wọ́n ní kí ẹ dáàbò tó lọ lọ́hùn ẹ má sọ ẹbí nù ẹ má sọ ara nù ẹ má sọ alájọṣepọ̀ nù. wọ́n ní kẹ́lí mọ̀ wò ẹ̀yìn alẹ́ sẹ́yìn ilé àfáàjì ẹ̀yìn Ajíkòbí gbogbo tẹ̀ bá ṣe yẹn wọ́n dà bẹ́ẹ̀ bá ń kó mọ ẹ mọ́ mọ́sálámà gbọ́ gbogbo tẹ̀ bá ṣe ẹ mọ́ ìjọ ọdún lé ikú ònú ọ̀rọ̀ yín wọ́n lè sálámà chief of staff wọ́n máa mọ̀ ẹni ẹ̀ máa wá àwọn náà fẹ́ rí yín nítorí ìjọlọ́ wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ní kọ́nà kọ́ gbàdúrà tá a ti ṣe látàárọ̀ o. wọ́n lọ òun náà lọ làṣẹ lọ́dọ̀ àṣìṣe ọ̀rọ̀ ní káwọn ọ̀pọ̀ náà mú lọ lé àṣẹ ta làṣẹ olóńgẹ́ làṣẹ. àná àbáta ni mo lọ wo alẹ́ ògbè lọ fún òun gẹ́gẹ́ làṣẹ. ọlọ́run dákun wọ́n lọ làṣẹ bá a fàṣẹ rẹ sí. gbogbo ẹ̀yin jẹ́ ń bẹ wájú àwọn tẹ́ ẹ̀jẹ̀ lé Sheikh Daoud wa ìlàtọ̀ bàbá Mudiru Haruna Rasheed wọlé wa àti gbogbo ẹ̀yin àfáàtẹ̀ ìjòkó ọlọ́run jọ da fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run jẹ́ kẹ́mi ẹ̀rìn kọ̀ọ̀kan àtẹ̀yìn ọmọdé tí wọ́n lọ́ọ́ jẹ́ lálùbáríkà Fatiha alùbáríkà alhamdulillahi rabbil alamin arrahmani arrahim maliki yaumidini iyaka na'budu wa iyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladhdallin amin. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin. Alhamdulillah rabbil alamin.
abawa lafiya dubu jiran mutum ɗaya hadari sa Allah mu dúpẹ́ púpọ̀ Dr. Dawud hadari sa gaban Allah mu dúpẹ́ ọlẹ́wọ̀n ga sí ni ọlọ́run sì hadari manufan duniya dan sarki jikan sarki kai ma sarki kun gaji sarauta tun daga annaba Allah mulki yardar Allah gaba